ẹ dúró, ṣé màá sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ ni? Mo sọ bẹ́ẹ̀. Báwo ni n ṣe sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́? Mo tún sọ lénìí. Gbogbo ẹ̀yin èèyàn bá mi dá sí i. Ṣé màá ní mi ò sọ bẹ́ẹ̀ mọ́? Tí n bá sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́, ó ní mo tún sọ lénìí yìí o. Wípé orílẹ̀-èdè Nàìjíríà ó kú ìrọ̀jú àwọn èèyàn tó ń bẹ nínú ẹ̀. Mo sọ nígbà náà wípé orílẹ̀-èdè yìí ó ní ká kí pókú ìrọ̀jú. Onírúurú èèyàn ní ń bẹ nínú orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà ó sì ń wò ó. Orílẹ̀-èdè Nàìjíríà kú ìrọ̀jú. Ní ìgbà tí ayé dá, àwọn mìíràn sọ pé ní ìgbà tí ayé dá, àwọn mìíràn sọ pé ní ìgbà, èmi náà lè pìtàn pé nígbà tí ayé dá, ìgbà kan rí tó jẹ́ yí pé láti bíi mẹ́rin lèyìn ó ti fẹsẹ̀ rìn lójúgbó. Kò sẹ́ni tó máa dá lọ́nà o. Kò sí gbọ́mọgbọ́mọ ńgbà yẹn o. Kò sí ritual, kò sí ìṣòògùn owó nígbà yẹn o. Àwọn bàbá nígbà náà, bàbá tí wọ́n ń ṣòògùn owó nínú kan máa wá ẹni egbére, nínú kan máa wá ẹni egbére tàbí imí òṣùmàrè, tàbí kan ní pé kan lọ wá àgùntàn bọ̀lọ̀jọ̀ tán fi ṣe nǹkan ọrọ̀ owó fún wọn. Ìyẹn làwa máa ń gbọ́ nígbà yẹn. Ẹni tí wọ́n bá gbọ́ pé tí ẹ̀mí bá tọwọ́ èèyàn kan bọ́, onítọ̀hún ò ní sí láàrin èèyàn. Ikú níyì nígbà náà. Ṣé bí ayé tá à ń gbé ńgbà yẹn náà là ń gbé nísinsìnyí? Kò yí padà. Àwọn ènìyàn tí ń bẹ nínú orílẹ̀-èdè Nàìjíríà ló yí padà. Láti òkè títí dé ìsàlẹ̀ ló yí padà o. Orílẹ̀-èdè Nàìjíríà ò fìgbà kankan yí padà. Èèyàn tó wà nù rẹ̀ ni. Bórílẹ̀-èdè Nàìjíríà bá ti dáa, èèyàn inú ẹ̀ ló jí ó dáa. Tó bá bàjẹ́, èèyàn inú rẹ̀ ló bàjẹ́. Kò sí tó so orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà dáadáa. Ó dáa púpọ̀. Ó sì tún ti dáa di ìsinsìnyí. Ó dáa di ìsinsìnyí. Ṣùgbọ́n àwọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti borí orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Láyé àtijọ́, kò sí lọ́kàn ẹnì kankan. Èèyàn kan ò lè ní lọ́kàn. Kò sí ọkùnrin tó ní lọ́kàn láti fún ọmọ ẹ̀ lóyún. Kò sẹ́ni tó ní lọ́kàn kọ́mọ rẹ̀ ọmọ bímọ fún bàbá. Tó bá wà ní ìgbà náà, ayé ò ní gbọ́. Ayé ò gbọ́dọ̀ gbọ́. Bẹ́tùtù bẹ́ẹ̀ bọ ni bí àdúrà náà fi lérú ẹni bẹ́ẹ̀ láàrin ènìyàn, tàbí kán fà lé ìjọba lọ́wọ́. Èmi ò tiẹ̀ gbọ́ rí nígbà yẹn. Ṣùgbọ́n sìn ó wá gbáyé sìn, wọ́n wá ti fi dá agbádá. Wọ́n ti yín agbádá ẹ̀. Wọ́n ti ń lọ sí patí ẹ̀. Patí pé ọmọ mi ń bímọ fún mi. Patí wípé wọ́n fọmọ rẹ̀ lóyún, ọmọ ń bímọ fún wọn. Ó ti wá di gbajúgbajà láàrin ọ̀pọ̀ ènìyàn. Ẹ wá lórílẹ̀-èdè Nàìjíríà ó dá. Èèwọ̀ wà. Bá a ṣe ń sọ nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ó léèwọ̀. Bá a ṣe ń sọ yìí ní ìlú, ní ilẹ̀ kọ̀ọ̀kan ní èèwọ̀. Èèwọ̀ nílẹ̀ Yorùbá. Èèwọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn Ìgbò ní ìgbà kan tí wọ́n bá ti fẹ́ ìyàwó, kò tún sí ẹni tó tó bẹ́ẹ̀ láti gun ìyàwó wọn lórí. Ìyàwó gan ò tó bẹ́ẹ̀ láti yan àlè. Bóyá àwọn bẹ́ńdẹ̀ àwọn Ìgbò. Ẹ̀yà kan náà méjèèjì yẹn. Ṣùgbọ́n sìn kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Everywhere cheating ni. Ayé yẹn náà la gbé títí di ìsinsìnyí. Ayé mọ̀sẹ̀ ní ìgbà àtijọ́. Àìṣe èèwọ̀ ni. Ayé Ọlọ́run ò fẹ́ nǹkan báyìí. Ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí nǹkan báyìí. Tí gbogbo ẹ̀ sì gbà bẹ́ẹ̀ náà ní ìgbà náà. Ayé náà ló di ìsinsìnyí. Ṣùgbọ́n àwọn tán gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ nígbà náà. Àwọn tí wọ́n bu ọlá fún àìṣe nígbà yẹn. Àwọn yẹn náà ò sí mọ́. Àwọn yẹn náà ò sí mọ́. Ayé ti wá mọ́jú. Gbogbo nǹkan tó dìpù ti wá light. Ọ̀pọ̀ òbí wọ́n ti dòbí. Ọ̀pọ̀lọpọ̀ bàbá ti di bàbá. Wọ́n ti dọ́ka bàbá. Bàbá ò jẹ́ bàbá mọ́. Ó lójú àwọn tá a lè fọwọ́ méjèèjì gbósùbà bàbá fún. Ọmọ àti bàbá. Àwa jọ gbélé papọ̀ ní àwa tán bàbá wa. Àwọn tó jẹ́ pé lẹ́yìn. Àwọn kan tún wà níwájú tàwa náà. Ṣùgbọ́n láyé ìsìn ọmọbìnrin àti bàbá ẹ̀ wọ́n lè jọ gbé mọ́. Ọmọbìnrin àti bàbá ẹ̀ wọ́n lè jọ gbé mọ́. Wọ́n gbé kan wá social media ńgbà kan. Ìyá yẹn ọmọ 16 years ń ní ọmọ ẹ̀ ọkọ ẹ̀ ti kú. Nígbà tí ọ̀rọ̀ náà bá lọ́mọ tí wàhálà dé,
gbogbo ẹ̀ mú ó mú láyà, ó ní ìpayà mú. Ó wá jẹ́wọ́ lórí afẹ́fẹ́ wípé ọmọ òun bá òun sùn. Nígbà tí Ọlọ́run ó mú tán, ìyá tó ti wọ menopause time yẹn tọ́mọ ẹ̀ ń bá sùn, bó ṣe lóyún nìyẹn. Ọmọ ẹ̀ bá sùn títí tó fi kan tó fi di oyún. Olókèrú àpọ́n ọmọ ẹ̀. Nínú ayé tá a wà yìí, tó bá ṣe àtijọ́, irú ẹni bẹ́ẹ̀ bóyá wọ́n lọ fi rúbọ fésù ni. Kò tiẹ̀ sí irú ẹ̀mí yẹn ní ọkàn àwọn èèyàn ní ìgbà náà. Ṣùgbọ́n ní ìsìn gbogbo èrò pátápátá ní Sátánì ló ti gbé sínú ọkàn àwọn ènìyàn tí wọ́n dẹ̀ gbà láàyè. Eléyìí tá a ṣe tí wọ́n ṣe ní Sódómù àti Gòmórà mọ́ tí ìtò eléyìí o. Kò ó tẹ́kùn lè sọ pé ó ti dọ́gba. Ayé ìsìn tó ti ju àṣìṣe táyé ìsìn tó ti ju ti Sódómù àti ti Gòmórà lọ. Mi ò sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́. Orílẹ̀-èdè kù rọ́jú. Nàìjíríà ó kù rọ́jú. Àwọn tí Ọlọ́run dá sínú rẹ̀ ń ló borúkọ rẹ̀ jẹ́. Nàìjíríà, kí Olúwa kó bùkún Nàìjíríà. Kí Ọlọ́run kó bùkún Nàìjíríà. Nàìjíríà dá ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin. Ilẹ̀ tí Ọlọ́run ti súre fún láti àtètèkọ́dá ayé. Ilẹ̀ tí Ọlọ́run tó ti fi ìbùkún sí inú rẹ̀. Bó ṣe wá le tó ní Nàìjíríà. Ṣé bí níwò yìí èsìn à ń pariwo ọ̀pọ̀lọpọ̀ koríbọgbó. Wọ́n ní bàbá Tinubu ṣe ń tí ọ̀dà, ó ti ráwọn èèyàn koríbọgbó. Ṣùgbọ́n lọ́dún ìsìn o, àwọn tán koríbọgbó ńgbà náà ti ń kéré wálé. Ọkàn tí wá ń balẹ̀ báyìí, ìwọ̀n abaláriwó mọ́. Wọ́n bá gorí lónìí, bókú èèyàn ní títì lọ́la, onírúurú. Níbo lòfin wà? Bófin ṣe le nígbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ látijọ́. Ní ìsìn ńkọ́, bófin bá wà ń sìn, ó lápá bí wọ́n ti mú lé. Ọwọ́ rẹ̀ wọ́n sọ ọ́lẹ̀ níbì kan. Ọwọ́ rẹ̀ ọlọ́ọ̀lẹ̀ níbì kan. Nàìjíríà dáa. Mo fi gbogbo ọwọ́ gbáyà pé Nàìjíríà dáa. Àwa tá a wà nù rẹ̀ ló kù díẹ̀ káàtó. Ìránṣẹ́ Ọlọ́run ò ṣe é gbẹ́kẹ̀lé mọ́. Àwọn ènìyàn Ọlọ́run sì wà. Àgbá òfìfo ló máa ń ró ni, ló máa ń dún worowóró. Ènìyàn Ọlọ́run wà dáadáa. Àwọn ènìyàn Ọlọ́run tó wà o, wọ́n pọ̀. Wọ́n ò pọ̀ tó àwọn 4120. Wọ́n ò pọ̀ tó àwọn 419. Bó ṣe wà ní Mùsùlùmí, náà ló wà ní Kírísítẹ́nì, náà ló wà ní àwọn oníṣẹ̀ṣe àtàwọn ẹlẹ́sìn míì. Ayédèrú ti já lọ́wọ́. Àwọn tó sì dúró lórí òótọ́ nínú ẹ̀sìn kọ̀ọ̀kan, wọ́n dẹ̀ wà ń bẹ̀. Mi ò sì wí o, orílẹ̀-èdè kù rọ́jú. Nàìjíríà pẹ̀lẹ́ o, ó kù rọ́jú. Àwọn àgùntàn tó wà nínú rẹ̀ ó kù rọ́jú, ó kù àtẹ̀mọ́ra. Ó kù àtẹ̀mọ́ra. Ṣùgbọ́n tí gbogbo wa bá wá lè lọ bẹ̀rù Ọlọ́run, tá a padà sínú ìbẹ̀rù Ọlọ́run, a lè fi ìbẹ̀rù Ọlọ́run yẹn, a lè fi tún ibi tó ti bàjẹ́ ṣe o. Tí àwọn amòfin wa náà bá lè bá wa tún òfin gbéró padà, wọ́n lè fi páńpẹ́ òfin dá sẹ̀ríà fún àwọn ọ̀bàyéjẹ́, ọ̀bàlújẹ́, borílẹ̀-èdè jẹ́, wọ́n bọ̀ ọ̀dẹ wọn jẹ́. Gbogbo àwọn ọ̀bàyéjẹ́ ènìyàn tí páńpẹ́ òfin bá bẹ̀rẹ̀ sí ní mú wọn, àwọn yòókù ó sàsẹ́yìn o. God bless Nigeria. Orúkọ mi ò yí padà. Èmi náà ni tiyín ní tòótọ́, Teju's Glorious TV. Ire o.